Nínú ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ẹ̀yin mélòó ni wọ́n ti fi ẹyin mọ́kà gbá pátá nídìí rẹ̀? Nínú ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ẹ̀yin mélòó ni wọ́n ti fi ẹyin mọ́kà gbá pátá nídìí ẹ̀? Lẹ́ẹ̀kan sí, nínú ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ẹ̀yin mélòó ni wọ́n ti fi ẹyin mọ́kà gbá pátá nídìí ẹ̀? Ó lè ṣẹlẹ̀ sọ́kùnrin o, ó lè ṣẹlẹ̀ sóbìnrin, but most often ó ń sábà ṣẹlẹ̀ sóbìnrin ni. So ẹ jẹ́ kí n focus sí obìnrin. Tí o bá wá ní experience as ọkùnrin tó jọmọ́ nǹkan tí mo sọ yìí tó fẹ́ share, like I will be waiting, màá kọ WhatsApp mi sí comments. Ẹ̀yin tèmi, nígbà mìíràn ọ̀rọ̀ wà kò sáyè, nígbà míì àyè wà kò sọ̀rọ̀. Ní ọjọ́ tèmi ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò sáyè púpọ̀. Mi ò ní jẹ́ kí ọ̀rọ̀ yìí pọ̀. Nítorí pé kí ni, mo fẹ́ kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́ kan àbí méjì, ó lè má jẹ́wọ́ èèyàn tó súnmọ́ ẹ. Then bóyá mo wá ní experience láti share regarding this, ẹ máa wo fídíò yìí to the end, ẹ ṣe sùúrù. Yes, ẹ̀yin mélòó ni wọ́n ti fi ẹyin mọ́kà? Ó lè jẹ́ alájà gan tó lọ mọ́kà tó fi ẹyin mọ́kà sẹ́nu, bóyá ó ti fi gbá pátá nídìí ọkùnrin kan rí. Àmọ́ tó bá ní experience share mi. Ẹ̀yin mélòó ni wọ́n ti fi ẹyin mọ́kà gbá pátá nídìí ẹ̀? Aláàjì tó re mọ́kà tó bọ̀, tó ti fi ẹyin mọ́kà torí pé ó tẹ̀ ti rí pé ó tẹ̀ lé ẹyin mọ́kà sẹ́nu, ó ti go wide somehow. Aláàjì gan kò tiẹ̀ nídìí láti ẹ̀ ti stress. Wọ́n dẹ̀ fi ẹyin mọ́kà yẹn simply cheaply wọ́n fi gbá pátá nídìí ẹ̀. Is there anybody out there? Ẹ̀yin tèmi, eléyìí mo fẹ́ ká fi kọ́ ẹ̀kọ́ ni, nítorí experience arábìnrin kan tí máa share towards the end. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ mú ẹnu lé tó jọmọ́ bẹ́ẹ̀ ó ní pé ẹ̀yin mélòó lọ́kùnrin ni àbí lóbìnrin tí wọ́n ti fi ìsọ́mì dà lámọ̀rí rẹ̀ rú? Ìwọ mélòó ló wà níbẹ̀ yẹn lọ́kùnrin àbí lóbìnrin tí wọ́n ti fi ìsọ́mì tí wọ́n ti fi dà lámọ̀rí rẹ̀ rú? Mo ní target mi lórí obìnrin ni, bẹ́ẹ̀ a lè rí ọkùnrin náà tó ní experience irú ọ̀rọ̀ tá à ń sọ yìí tó lè bá wa share kó WhatsApp mi. Wọ́n ti fi ìsọ́mì wọ́n dẹ̀ fi dà lámọ̀rí rẹ̀ rú. Wọ́n ti fi ìsọ́mì wọ́n ti fi gba ọjà lórí rẹ̀ rí. Wọ́n ti fi ìsọ́mì sọlé ọlá rẹ̀ dahoro. Ẹ̀yin mélòó nínú ẹlẹgbẹ́ mi, wọ́n ti fi ìsọ́mì wọ́n ti fi lé ẹ kúrò nílé ọkọ alálùbáríkà? Ẹ̀yin mélòó nínú ẹlẹgbẹ́ mi, wọ́n ti fi ìsọ́mì from youthful age wọ́n ti sọ ẹ́ di menopause woman? Ẹ̀yin mélòó wọ́n ti fi ìsọ́mì, ó dẹ̀ dúró lórí ìsọ́mì, kò dẹ̀ sí like Ọlọ́run tí sọmọ fún ẹ lórí ìsọ́mì yìí náà ni. Ẹ̀yin mélòó wọ́n ti fi ìsọ́mì wọ́n ti fi dà lámọ̀rí rẹ̀ rú? Ẹ̀yin mélòó? Èyí tí mo wá ń ṣe yìí, à ń ṣe nítorí àwọn tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ìsọ́mì yìí ni o. Àwọn kan wà wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ìsọ́mì yìí, a fẹ́ fi já yín létí. Ìsọ́mì, for example, màá ra mọ́tò fún ẹ, màá kọ́lé fún ẹ, màá rán ẹ lọ mọ́kà, màá rán ẹ lọ mọ́kà sẹ̀, màá ṣí ṣọ́ọ̀bù owó ńlá fún ẹ, màá ṣe gbá fún ẹ, màá ṣàwo fún ẹ. Ó sì wà lórí ìsọ́mì 10 years, ó jára ẹ. Ó wà lórí ìsọ́mì 10 years, ó jára ẹ. Lórí ìsọ́mì yìí ló wà. Instead tó yẹ kí èèyàn tó ń promise ẹ máa náwó fún ẹ, ìwọ ló tún náwó fún Mr. Ìsọ́mì. Instead tó yẹ kí ìsọ́mì yìí náwó fún ẹ, ìwọ ló tún náwó fún Mrs. Ìsọ́mì. Jára ẹ. Ó bẹ̀rẹ̀ ìrìn àjò ìsọ́mì yìí ní 24 years, now you are 34 years. Jára ẹ, bó ṣọkùnrin ni ẹ jára ẹ, bó ṣobìnrin náà ni ẹ jára ẹ. Nísìn ọkọ ti lọ, fiancé rẹ ti lọ ìlú òyìnbó 4 years nísìn ni. O mọ whereabout ẹ̀, o gbọ́ pa o gbọ́ pó. Nílùú òyìnbó wọ́n mọ̀ sọ wípé kó tó lè get ẹsẹ̀ rẹ, kó tó lè stand dáadáa, o nídìí láti fẹ́ ọmọ ìlú yẹn. Ọmọ ìlú ọkùnrin tiẹ̀ ó máa ní family lọ, ó ti ní ọmọ 3. Ìwọ sì wà pé ó máa pè mí. Ìwọ tó wà ní ìdí waiting, ó ti wà ní ìdí waiting sí 4 years 5 years 6 years. Jára ẹ. Èmi ń sọ fún ẹ lẹ́ni pé ọmọ bíbí ò kí ń ṣàrùn. Ìwọ náà wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, wá ọkọ kan tí Ọlọ́run bá pa yín pọ̀, ẹ máa padà fẹ́ra yín. Ìwọ gó ti bí 2, òun gó ti bí 3, tọ́lọ́run bá pa yín pọ̀, ẹ máa padà wá fẹ́ra yín, because kò ní dáa, nítorí pé kò lè bá ní stand níbẹ̀ yẹn, òun ti lọ lọ́kọ, ó ti lọ níyàwó. For example, mo ń sọ̀rọ̀ nípa obìnrin wà Nàìjíríà, ọkùnrin wà ń lo òyìnbó, ó ti lọ níyàwó, ó máa bímọ, ìwọ sì máa dúró 15 years, you are still waiting.
ṣé wọ́n mọ ọdún tí pépà ó máa bọ́ sí fún? Ọmọ bíbí ò kí ń sàrùn. Jára ẹ màá kọ́lé fún ẹ nítorí pé ọkọ tó wà lọ́dọ̀ ẹ̀ ń sìn ó sì ń struggle but he's a nice man. Ó wá torí pé ọkùnrin kan náà ó kọ́lé fún ẹ ó wá fi ọkọ rẹ̀ lẹ̀. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi, jára ẹ. Ọ̀rọ̀ yìí ó lọ fà ju bẹ́ẹ̀ ṣe rò lọ, ó lọ gidi gan ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Ìwọ tó bá wà ńbẹ̀ yẹn, jára ẹ before it's too late. Arábìnrin kan, she was in the waiting. She waited for 15 years. Ọkọ ó ti fẹ́yàwó sàn, ó ti bímọ 3. She's still waiting. Nígbà táwọn ọkùnrin tẹ̀ ń disturb ẹ̀ ní Nàìjíríà kò fẹ́ wọn. Ọkọ mi ń bọ̀ wá mú mi ni, ọkọ mi máa pè mí, ọkọ mi wà ń lu òyìnbó. Nísìn, she's over 40 years. Menopause ó ti ń draw close. Tó bá jẹ́ pé èèyàn tó ti bímọ rí ni, like oyún lè wá easily. Èèyàn tó ò bímọ rí tó gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Ǹjẹ́ ìwọ máa dúró kí ọ̀rọ̀ rẹ dàbẹ́ yẹn? Bákan náà a sọ fún yín, kì í ṣe obìnrin nìkan ló ń wọ menopause. Ọkùnrin náà ń ṣe andropause. You are young now, 25 years you are. Ìyàwó ẹ̀ ti travel lọ. 7 years she's still there. Tó bá fẹ́ yàwó síbi tó bímọ fún ẹ, kì í sàrùn tọ́lọ́run bá pa yín pọ̀. Ẹ sì máa pàdé fẹ́ra yín. Kò ní dàbí pé ẹ ti ṣọ́ọ̀tì. Ìwọ ti bímọ bíi 2, òun náà ti bí 2. Tọ́lọ́run bá pa yín pọ̀, ẹ kò lábò. Ẹ jára ẹ lu ọpọlọ yín. Wọ́n gbà is coming. Màá rán ẹ lọ bí, màá rán ẹ lọ Amẹ́ríkà, wà lọ Amẹ́ríkà. Ó dẹ̀ fi gbogbo owó bísínẹ́sì ẹ ó fi ṣe ọbẹ̀ tán. Màá rán ẹ lọ Amẹ́ríkà. Mo process owó kan ni. Èèyàn tó promise ò wá náwó mọ́, ìwọ ló wá ná gbogbo owó bẹ̀. Jára ẹ. Mo fẹ́ lè ọ̀rọ̀ so many examples. Ẹ tèmi, ẹ wà farabalẹ̀, ẹ wà gbọ́ experience arábìnrin kan. Bí Alhaji tó ro Mẹ́kà tó rò pé Alhaji yìí ó tó tán ni. Wájú ò ṣe é lọ, ẹ̀yìn ò ṣe é padà sí. She's stuck in the middle. Fún díẹ̀ yìí, ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ìwọ ni kó múra síra ẹ̀. Kó múra ṣiṣẹ́ tó ń ṣe. Má gbé ọkàn lẹ́nì kankan. Tó o bá ti gbé ọkàn lẹ́nì kankan, títọwọ́ rẹ tó bá tó ẹ jẹ, èèyàn kan kò ní mọ̀ gbé ẹ sí ìsọ́mì kí ìwọ náà mọ̀ fọ́ọ̀lù pátápátá. Kí wọ́n fi ìsọ́mì, kí wọ́n fi dàlámọ̀rí rẹ rú. Títọwọ́ rẹ bá tó ẹ jẹ tó níṣẹ́ alálùbáríkà lọ́wọ́ tó fèsì iṣẹ́ rẹ tó mú iṣẹ́ rẹ ní òkúnkúndùn, ọkùnrin alálùbáríkà máa wá. Kò í ṣe pé kí wọ́n fi ẹyin mọ́kà kí wọ́n fi gba pátá nídìí ẹ̀. Bákan náà ìwọ ọkùnrin tó bá múra ṣiṣẹ́ ẹ tó ìwọ ò kí ń ṣe gígólò tó believe pé yes ìwọ náà ó lè ṣe ìwọ gan employer of some people ní ẹ tó múra ṣiṣẹ́, alájà kan ò ní gba pátá nídìí ẹ̀. Yes, so believe in yourself kẹ̀dẹ̀ jára yín. So ẹ ní sùúrù, ẹ gbọ́ experience arábìnrin yìí. Tí mo bá ní kí n wá wò lọ wájú, kí n wò lọ sẹ́yìn, ǹjẹ́ wọ́n ti fi ẹyin mọ́kà gba pátá nídìí mi rí? Bá wò lọ wájú báyìí, kí n wò lọ sẹ́yìn báyìí, kí n wò báyìí. Ó lè má jẹ́ ẹyin mẹ́kà gan, maybe something. Ǹjẹ́ wọ́n ti fi kinní kan kàjọ́ọ̀lù mi báyìí? None tí mo remember sẹ́yìn tèmi. None tí mo remember. And that is just the truth. Wọ́n pé nǹkan máa ń retí pé Ajia experience tètè ń kọ́. None that I remembered now. But tí mo bá remember, màá wá sọ fún yín. Níwọ̀n ṣe ìgbà tí mo wáṣẹ́ dé company kan, rárá, wọ́n employ mi based on qualification mi àti ojú mi tó tutù. Wọ́n wò pé yes, olóòótọ́ lẹni yìí, ìdí tí wọ́n fi employ mi nìyẹn. Maybe story kan wá jáde látẹ̀yìn ẹ̀ lọ o. Tí mo bá rántí, màá wá ṣí ẹ̀yin. Táwa ríṣẹ́ ní company. Kì í ṣe pé wọ́n fi gba pátá nídìí wa. Ẹ tèmi, ẹ wá ń ṣe sùúrù sìn. Ẹ gbọ́ ọ̀rọ̀ arábìnrin yìí. Thank you. Alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Alhaja Kafilat. Ṣó ti yé yín bẹ́ẹ̀? Orúkọ mi, ẹ jẹ́ tó dárúkọ sílẹ̀ nǹkan. Orúkọ mi Alhaja Kafilat. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pé mo ti pẹ́ tó lọ́jọ́ orí mi yìí, kémi náà ládé lórí. Gbogbo ọkùnrin tó ń wá bá mi lóòótọ́, mo máa ń fi wọ́n taskarada ni. Títorí pé kíni, mi fẹ́ kó sọ́wọ́ lọ́wọ́. Mi ń kọjá yìí mi bẹ ṣeré mi yìí o. Mo dúró dé àsìkò Ọlọ́run ọba ni. Ó wá ṣẹlẹ̀ wípé mo lọ gbalé sínú Ìkòròdú. Omi Èkó ni mí. Alhaji Yaya, wọ́n pe orúkọ Alhaji. Wọ́n ti máa pè lọ́lájà Alhaji.
ló bá ṣàkó sí mi ní páńpẹ́ òun ò fẹ́ mi òun máa fẹ́ mi fífẹ́ bíi ti bò ó ní òun fẹ́ ṣe ìyàwó ni o òun fẹ́ fẹ́ ní ṣùlọ́kà ní pàápàá ẹ bá dẹ̀ka Alhaji yìí lóòótọ́ ẹ bá rí yín mọ́ka ẹnu ẹ̀ ó máa ń kan náà ni ara nǹkan tí mo rí lára ẹ̀ tó fi hàn mí nìyẹn ló bá fẹ́ mi wọlé fífẹ́ mi wọlé tó fẹ́ mi wọlé ó ṣàṣe ìdáná ráńpẹ́ àṣé gbogbo àwọn ibi tó máa mú mi lọ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó lówó lọ́wọ́ ni ó ní mọ́tò kan tó máa fi ṣe camouflage sí mi àṣé mọ́tò yẹn gan ó lọ yá ni àṣé ó máa yá mọ́tò yẹn lónìí ṣáwárí pápá ń bá rí bẹ̀ àṣé Alhaji tó ń pè yìí gan wọ́n rán ní Mẹ́kà ni wọ́n rán Alhaji Yàyà ní Mẹ́kà ni gbogbo àwọn Alhaji Yàyà tó wà ní Ìkòròdú ẹ sá fún wọn onírọ́ ni wọ́n gbogbo Alhaji Yàyà pátápátá tó wà ní Ìkòròdú ẹ sá fún wọn onírọ́ ni wọ́n gba ti sàmàgbà tó yẹ ọmọkùnrin máa fẹ́ mi wọlé tó lóhun àwọn Alhaji rọ Alhaji jáná Alhaji ọ̀run tó fẹ́ mi wọlé gan ẹ̀yin èèyàn mi ohun tó bani nínú jẹ́ jù lọ́wọ́ tó ń dùn ọwọ́ gbé tí ayé mi ni mo gbúgbà fún yìí Alhaji Yàyà ti níyàwó 6 kan yányán ìyàwó àkọ́kọ́ tẹ bá wọnú yàrá ẹ̀ inú dùn ló ń sùn ló bá ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé bébì Alhaji àwọn ò lè parọ́ fún ẹ àti di kankan náà kí lẹ fẹ́ sọ ọ̀rọ̀ lọ́wọ́ bẹ̀ kí ló ṣẹlẹ̀ ló bá ní òun ti níyàwó 6 o Alhaji sórí yín burú ni níbo lẹ fẹ́ kí n bẹ̀rẹ̀ lẹ́yìn tẹ́ ti fún mi lóyún oṣù 3 lẹ́wọ̀n sọ fún mi wípé pẹ́pẹ́ sí o kíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń papọ̀ o ẹ̀yin ti níyàwó 6 o tó bá gbẹ̀yìn náà ẹjọ́ kí lẹ máa ṣe torí ohun tẹ́mi rò lọ́wọ́lọ́wọ́ tí mo rò wọ́n sọ ọkọ tí mo rò fún yín Alhaji Yàyà ẹ̀ ní rọrùn o gbogbo Alhaji Yàyà ni mo sọ o gbogbo Alhaji Yàyà ẹ̀ ní rọrùn o àwa túrọ̀ tàbí èlùbọ̀ ló ń jẹ́ Alhaji Yàyà Alhaji Yàyà atúrọ́tà ni wọ́n onírọ́ ni wọ́n ẹjọ́ mi fẹ́ kí ìjọba wa kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí mi lọ́wọ́ tó bí mi ṣe wà yìí máa lọ ṣe oyún ẹ̀yìn bá ṣe lọ torí mi ò ní fi oyún rọ́ sílẹ̀ gbà tá Alhaji Yàyà ti ń parọ́ ẹjọ́ ọmọ tá bá bí fún kí ló máa ṣe ó lè ló máa jà ó lè ló máa jà. ẹ̀yin tèmi salamu aleykum wa rahmatulahi wa barakatu ṣé dáadáa ni mo bá yín mo tútù dé o èmi ìyàwó Alhaji Yàyà sọnù Alhaji Yàyà sọnù mo tútù dé yá ní kí lọ bring fídíò yẹn down lóní kíákíá ẹjọ́ mo bẹ̀yìn ọmọ Nàìjíríà tí kankan bá ti ṣe mí Alhaji Yàyà ní kẹ́ lọ mú o màá sọ àdírẹ́sì ilé mi màá sọ ibi tí mo ń gbé fún yín ṣó ti yé kẹ́ lè mọ̀ ní tẹ́ máa bù so tó sọ pé òun máa lọ bá ọgbà àwọn àfáà tó ń mọ̀ lórí igun 4 ayé yìí ló máa fi bá mi jà wípé mo tún un láṣìírí síta ẹjọ́ Alhaji tí ò ro kan pé bó mo ti là kejì ń ṣe máa dá àfi kó bá yẹ ẹni jẹ́ mo tẹ̀ tó wá gbọ́ pápá bá rì wọ́n lógun Alhaji yìí máa fi ń fẹ́ yàn wọ́n nínú oyin mọ́kà yẹn gangan ló ṣe sí wọ́n tó bá ti fẹ́ yìn ẹ̀ báyìí wọ́n níyàn máa kó sọ́wọ́ páńpẹ́ ni àwọn ìyàwó ilé ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ o àwọn ìyàwó ilé ẹ̀ ló sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ dàbí irọ́ ẹ wá sí ilé mi nínú Ìkòròdú grammar school ni mo ń gbé ìyàwó Alhaji Yàyà sọnù nínú Ìkòròdú Alhaji Yàyà tẹ bá ti rí Alhaji Yàyà ẹ máa sá fún ẹ wo ẹwà mi ẹ wo bí mo ṣe rí ṣé ó yẹ kán tún fi búrẹ́dì kó mi lómi ọbẹ̀ lọ ládùú bí mo ṣe ti dúró tí mo ní mo wọ ọkọ 40 years plus ní mí mo wá bọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹ rí i pé tèmi ti bá mi mi ìfẹ́ yàwó o Alhaji Yàyà sọnù Alhaji tó ń fowó eyín mọ́kà tó fi ń kó wọn lómi ọbẹ̀ lọ ìyàwó 6 ló fẹ́ pẹ̀lú irọ́ a máa turọ́ tàbí èlùbọ̀ ṣẹ́tẹ̀rún tó tẹ̀ dùn mí dùn gbogbo ọ̀rọ̀ yìí ni pé mo ní oyún sínú fún Alhaji tí ò níṣẹ́ ẹ lè tú àkáǹtì ẹ̀kẹ́ bá 50,000 bẹ́ẹ̀ ó dẹ̀ níyàwó 6 ṣé ẹ rí i pé tèmi ti bá mi ọmọ Nàìjíríà ẹ̀bẹ̀ ni mo bẹ̀. bẹ́ẹ̀ rí mi Alhaji Yàyà ni o Alhaji Yàyà ìsọnù ni o Alhaji Yàyà túrọ́ tàbí èlùbọ̀ nínú Ìkòròdú ẹ bá ti ráwọn Alhaji Yàyà nínú Ìkòròdú ẹ mú eré ẹ sá eré fún wọn Alhaji Yàyà ń ṣèyàn o ẹ wò mí mùsùlùmí òdodo ni mí o Alájà Kàfílàtì ni mo ń jẹ́ Ájíà Kàfílàtì gẹ́gẹ́ máa ń pè mí mo lọ Mẹ́kà o àmọ́ ọláìpẹ́ mo máa ń kírun mi déédéé mo ṣe máa ń pè mí nìyẹn ẹ jọ ẹ bá mi drag Alhaji Yàyà ẹ bá mi tag ẹ tẹ bá ti rí lórí TikTok ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe mí o gbogbo Alhaji Yàyà atúkọ́ tàbí èlùbọ́ nínú Ìkòròdú àwọn Alhaji ìsọ̀nà àwọn Alhaji Yàyà Ọlọ́run nìyẹn o